hallelujah ògo ni fún Kristi lókè ọ̀run. Ọmọbìnrin náà ti bímọ o. Ọmọbìnrin tí a gbé wá láàárọ̀ yìí etí tó bá gbà ló yẹ kó gbábọ̀. Gbogbo olólùfẹ́ ìkànnì Holy Jesus TV ó ti bímọ ọkùnrin báyìí. Àgbàlá Gabriel ti lọ wò ní hospital. A bá ìdílé rẹ̀ yọ̀, a bá Àgbàlá Gabriel yọ̀. Gbogbo ẹ̀yin supporters Àgbàlá Gabriel ẹ ṣeun, ẹ kú ìnáwó. Ọlọ́run yóò máa bùkún fún ẹnìkọ̀ọ̀kan yín. Àrídùnnú ẹnìkọ̀ọ̀kan wa kò ní dìbànújẹ́. Ó yẹ jẹ́ kádìjọ lọ wò ó ní hospital. Ẹ máa tẹ̀síwájú ẹ ní jábọ́ àánú àdìde níbo náà wà ẹ já lọ́dọ̀ wọn. Àǹtí yẹn ti bímọ o, àǹtí ẹ pẹ̀lẹ́ o, ló ṣàwọn. Very good. Ṣé wọ́n ti lajú? Wọ́n ti lajú. Ẹ bá ń kákọ́ tí yẹn ti rí wọ́n lè rójú wọn. Àǹtí Tóyìn. How are you? Wọ́n ti bímọ o. Wọ́n ti bímọ. Ẹ bá ń pàjọ fún Jésù. Ọ̀rọ̀ àwọn ọmọ lélẹ̀ ẹ̀kọ́ mẹ́ta. Wow, ẹ máa ṣe lẹ́sìn. Nínú kí ṣojú ẹ̀ ẹ̀kọ́ gbé lọ́ọ̀kan mẹ́rin. Díẹ̀ ni ó ní. A ti bí ọkùnrin làǹtìláǹtì àbí? Baby boy. Ẹ̀pẹ̀lẹ́ àǹtí bò ní ẹ̀pẹ̀lẹ́ ṣẹ́gbọ́n. Ẹ̀pẹ̀lẹ́ ojú wọn ni bá ń gbé. Ẹ̀pẹ̀lẹ́ ọ̀rọ̀ àárọ̀ lélẹ́yìí o. Ọ̀rọ̀ àárọ̀ lélẹ́yìí o, a dúpẹ́ fún Ọlọ́run. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run kó gba ọpẹ́ wa. Torí pé àpéjọ ń bì fún ọ̀fọ̀. Torí mi ìbá òwú nímú yín. Mi ò bá òwú lẹ́nu yín. Wọ́n sọ pé bọ́lá máa tẹ́ wọn sí. Ọlọ́run ò ṣe o. Pé ó lò wá fún wọn láàárọ̀. Wọ́n dẹ̀ wà láyé. Ó dẹ̀ tún lọ hospital fún wọn. Olómọmọ wa ìfún wọn. Ọlọ́run gba ọpẹ́ wa. Ọlọ́run gba ìyìn wa. Èkó ní fún lókè ọ̀run. Àlàáfíà kó padà sára yín. Àlàáfíà kó padà sára yín. Okun kó padà sára yín. Ẹ̀jẹ̀ kó padà sára yín. Ẹ̀rí àánú gbà. Ẹ ò ní kú lójijì. Ọmọ yìí lórúkọ Jésù yóò dàgbà. Yóò yanjú. Àánú Ọlọ́run kó dájú lórí ẹ̀. Àlàáfíà kó tó yín. Ẹ ò rọwọ́ Ọlọ́run. Jésù Olúwa. Mo sì máa gbàdúrà fún iléeṣẹ́ yìí. Ni wọ́n máa tẹ̀síwájú. Ẹ jẹ́ kí ojú bébí lẹ́ẹ̀kan sí. Àti bímọ o. Àti bímọ, look at the baby. Look at the baby. Wow. Kéèsì àárọ̀ yẹn rèé o. This morning àárọ̀ yìí. Àyíwọlé wo fídíò yẹn láàárọ̀ yìí. Tí obìnrin tó fẹ́ rọ̀bí tó nílò owó fún operation. To thank God. Dúpẹ́ lọ́wọ́ yẹn tí Ọlọ́run gbé dìde instantly. Àwọn èèyàn ní dádì àbó wa ní ṣé kò sówó lẹ́nu ìta ń ṣe ń bí pọ̀. We run a lot of things ní church. Àìmọye sanwó ilé sanwó hospital. Èbí lẹ́yìn wọn nìkan ló dé kí ló ń ṣe bó ṣe bá ṣe dàrọ̀. Bẹ́ẹ̀ lẹ́nìkan dé ta bẹ́yìn ṣe lọ tán lẹ́lómi tó dé lónà bá ń sunkún. Ọmọ tí ẹ ti wà ní ṣe ni òun fọ́ oxygen mi. Ṣé instant kí mo ní kàn ṣe? Instant mo ní kàn gbé mọ́tò kan máa gbé lọ. Bíìlì ẹ̀ kan máa pè wá ń bẹ̀. Àṣìṣe tó gbé yẹn wá. So ṣàmùkú tẹ́pà gbóhùn wa àtúgbẹ́lò mi tó wá that same money ò ní. Bá ṣe ní kọ́ wọ́n ní tìyẹn ò lé wọ́n níbi 150. Ẹ̀mọ́ ọ̀rẹ́ Ọlọ́run ló yanjú yẹn. Àdìnìkan wọn lọ níta ọkọ ní akọ sẹ́ndẹ̀ sí wọn náà. Tó kún gbà tí ó bá dọ̀sán Ọlọ́run yanjú yòókù. So Ọlọ́run ṣe fún arábìnrin pé ó bí. So sí ẹ̀sìn yẹn wà successful. Ẹ ṣé o, thank you so much. Bá ń gbé sójú ẹ̀ dáadáa. Ṣókòṣó lè sọ̀rọ̀ tí ní. A ti sọ̀rọ̀. Ó yá sọ̀rọ̀ kó káwọn ẹ̀kan ṣe o. Ẹ ṣeun o, ẹ kú tọ́jú mi, olóòpó ìṣètò yín. Ibi tẹ́ ti mú olóòpọ̀ rọ́pò sí i. Àpò yín, ọwọ́ yín ò ní kẹ́sàlẹ̀ àpò yín. Dúpẹ́ sí díẹ̀, dúpẹ́ dé. Gbàdúrà fún wọn pé àwọn náà ní rí nira o. Ẹ̀yin náà ní ìnira ní gbogbo tẹ́ bá ń dé o. Má wọ̀rí, má sọ̀rọ̀ mọ́. Mo ṣe ń sọ̀rọ̀ yẹn ara ń lè. Ó tẹ̀ try. Ìdáwọ́lẹ̀ ṣe kí ní ẹ̀ta, àgúnmọ̀ ìrẹsẹ̀ náà. After 11 náà ṣe tán. So bá ṣe tán yẹn lè ń bọ̀ straight. Bẹ́ẹ̀ ṣé wọ́n dé attend sí wọn. Mo pàdé ọkọ̀ hospital. Àwọn èèyàn tí wọ́n ti bà nǹkan jẹ́ ni. Àìmọye àwọn èèyàn kan ló wá sọ operation méjì wọ́n sanwó. Tí wọ́n sanwó ọrùn màmá ìlú dẹ̀ wà. Ọrùn wọn ló wà. Wọ́n ló fàtọ́ pé most hospital tẹ́ bá kó kalẹ̀. Wọ́n ní ṣe ní táwọn ilé fi ń rán wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Ibi ìsìn rẹ́ǹtì ẹ̀ ní àwọn náà ń sanwó. Wọ́n sanwó ìṣẹ́ sanwó àwọ̀. So
ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n máa rórí òfẹ́ kan wọ́n máa bàjẹ́ kò sí tó wà nínú pé ó yẹ tẹ́lẹ̀ ẹja ṣe tán ẹ̀kú wa ẹ bá ti rówó àwọn èèyàn wọ́n máa ti wá ṣe tán bẹ́ẹ̀ wọ́n á sá lọ ọkọ̀ ò ní rántí bí nǹkan mọ́ sọ fúnra rẹ̀ ọlọ́wà síbẹ̀ mo ní bó sọ 100 mo ní lọ sọ́kà lọ́wọ́ bẹ̀ mo ní bó ṣe mo ní bí ìṣẹ̀lẹ̀ lọ́bí tó ti bímọ o àwọn èèyàn wọ́n kàn máa wọ́n á take opportunity for granted so ẹ̀yin abiyamọ ẹ gbàdúrà fún ọmọ yìí ó ti wáyé o ó ti wáyé bá ń fúnre fún o mo gbàdúrà fún ọmọ yìí mọ́gbòjú ẹ̀ta ìwọ ọmọdé yìí orúkọ ọmọ yìí àwọn máa pè ní ìyanu olúwa ìyanu olúwa ni torí mọ̀mọ́ ẹ̀ mi ò mọ̀ ẹ tí mo mọ̀ rí agbójú ẹ tí mo mọ̀ ẹ tí mo mọ̀ rí ẹ tí mo mọ̀ rí onígbà wa dáná àwọn nọ́mbà wa dáná àmàlà ráìsì sunday àmàlà ẹ̀bà sunday so àbílẹ̀ wa ní àbúrò ìyàwó àbúrò ọkọ mi ìyàwó àbúrò so bọ́dẹ̀ ṣe dé wọ́n ṣe dé gan sí chọ́ọ̀chì ni wọ́n ṣe wá dé náà wá ní wọ́n rọ̀bí kí wá la lè ṣe ó dà kán máa lọ hospital wọ́n máa lọ hospital wọ́n ní owó rè ní bó ṣe kó wà náà ní ẹ̀bẹ̀sì àgbàdúrà gbogbo máa tẹ̀síwájú so wọ́n dẹ̀ ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so mo fẹ́ gbàdúrà fún ọmọ yìí fẹ́ gbàdúrà fún mi bẹ́ẹ̀ kí n tó pray fún ẹ jẹ́ kí ẹ̀yin tó lọ ń lò because tá a bá ké sí láàárọ̀ tí ẹ bá dáhùn ní táwọn ikọ̀ ni ó máa ṣẹlẹ̀ ní táwọn ikọ̀ kò pé kò tí ẹ̀kọ́ pé 1 hour náà 250 ti pé kí n tó kú lórí ọ̀tá lọ́sàn-án 500 ti pé kí n tó kú lórí ọ̀tá lọ́sàn-án 500 ti pé so màtíjà wo kó omi wọn máa fi dá sí àwọn èèyàn pè mí láti wọ́n ti ṣojú mọ́ àwọn èèyàn ti ní interest gan so a rí ànúgbà ẹ̀yin tí Ọlọ́run lò yìí ojú ò ní tì í Jésù lówó wàtẹ́ bá nílò àánú ẹ máa rí ànúgbà Jésù. We didn't plan for this ṣé àṣìlẹ̀ àbárọ̀ kùtùkùtù rí kílẹ̀ mọ́ láì tí wẹ̀ káwá jí tán láìfò ẹ̀ràn wa lọ́wọ́ no ní plan fún onídẹ̀ jẹ́ on the one oore tí wọn náà plan fún oore tó rò tí oró tó tiẹ̀ mọ̀ bí ó ṣe wá lóṣù yìí Olúwa ṣílẹ̀kùn ẹ̀ fún ẹ̀yin tí Ọlọ́run lò yìí ẹ̀ní lójú ẹ̀kú ẹ̀ní lẹ́kẹ̀ẹ́ oṣù ọmọ yìí ó ti wáyé Olúwa kó dì ọ́ mú ọmọ yìí ó ti wáyé Olúwa kó gbé ọrọ̀ ó ti wáyé Olúwa kó gbé ọrọ̀ agbára Ọlọ́run kó di ayé ẹ̀ wàá ga o ogun tó ń jà wọ́n níbi tá a ti bí ọ kò ní jà wọ́n ogun tó ń dojúkọ wọ́n níbi tá a ti bí ọ kò ní dojúkọ wọ́n ó ra ànúgbà ó tayọ wájú ẹ̀rí ọwọ́ Ọlọ́run dàgbà ní ọgbọ́n dàgbà ní òye dàgbà ní ìmọ̀ máa tẹ̀síwájú Jésù lọ́wọ́ ọ̀rọ̀ náà súnmọ́ díẹ̀ bá ń tún súnmọ́ ẹdẹ káwọn yẹn rí ẹ bá ń kọ́bìnrin ẹ congratulation o ẹ kí congratulation máa ń gbójú ẹ máa ń kí congratulation ẹ máa ń kí akọ ẹwà àjẹ ewu àjẹbọ ẹ mọ òsínà fẹ́ ṣe ìpẹ̀lẹ́ Ọlọ́run ṣe wà dúpẹ́ lọ fún yín mọ̀ nígi Dangote ní pé yín ó fẹ́ gbé 10 billion kan fún yín ẹ gbé 10 billion lọ fún yín inú mi ti ẹ̀dùn wọ́n ṣe ó dẹ̀ wà successful àìmọye míì tí wọ́n ṣe tí wọ́n ní àwọn òmọ bó ṣe jẹ́ o ńgbà wọ́n pè mí nínú program kan ní tí àwọn mi ní wọ́n ní ìyá ti wá o ọmọ náà wá o ìbínú mi dùn àǹtí pẹ̀lẹ́ ó jàmùlà ìwọ́wọ́ ó jàmùlà gidi tó jẹ́ tó sọ̀mọ̀lá tí chicken ṣe nu ògbó ní bẹ̀rẹ̀ sí ní jẹ báyìí ọ̀tún náà ní bẹ̀rẹ̀ sí ní jẹun àmúlà ọ̀la abẹ́rẹ̀ sí ní momi amòmí lọ́la amògì lọ́la tí nǹkan tó bá lọ́nà abẹ́rẹ́ sí ṣé lọ́la ọ̀la ọ̀túnla yẹn ṣó lè dàmọ̀lá 9 àti 12. ó lè dàmọ̀lá ẹ sábà ti ń gbé bọ̀ gbé kúlà lè máa gbé. èmi ń béèrè só bá ń gbé lọ́túnla ṣó lè dàmọ̀lá 9 àti 12 má rẹ̀ rìn mọ́lẹ̀ ọ̀rọ̀ méjì ṣùgbẹ́ irú èèyàn wò rè Ọlọ́run ló ṣeun nǹkan ayọ̀ ní ẹgbẹ́ kálá débí tí ogbó yín ṣe bí bọ̀dá ìṣẹ̀ṣe ìwọ tó ń gbé wọn ni mo léyìn síbẹ̀ sẹ́rí kì í táwọn ṣe báyìí sí wọ́n ọ̀bùsáàbù ni àwọn òbí àwọn tọ́jú ẹ̀ wọ́n ọ̀bùsáàbù ni mechanic for reality ní tẹ́gbẹ́ bá ṣe débí bàbá àgbo yín tẹ̀ síbẹ̀ tẹ́yìn náà síbẹ̀ tẹ́yìn náà síbẹ̀ ẹni pé wàhálà ti di Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o Ọlọ́run mọ̀ sí ọmọ yìí ó mọ̀ sí ìlóyún ẹ̀ mi ìmẹ́ tó ṣe lẹ́kọ̀ọ́ gbígbà kan tó ní wọ́n ti ní kó fẹ́ lọ sí kíníkan ṣẹ́yìn lẹ́sọ bẹ́ẹ̀ ọmọ má jẹ̀mú ìyanu Olúwa ọkùnrin làǹtìláǹtì wòlíì Ọlọ́run ní bó ṣe wà
gbogbo ẹ̀yin tó lọ́n lọ ẹ̀mí ṣubú láti ojú ẹlẹ́kan sí kó dúpẹ́ láwọn yẹn ọmọ ti wà wá dúpẹ́ o ìyá ìtọ́pọ̀ ọmọ ti wà ọlọ́run sí no ṣe é jákàlẹ̀ tí wọ́n ń jẹ́ ní gbogbo díẹ̀. Thank you. Ó wà o ọlọ́run ṣeun bó ní ṣe kò sí Ṣẹ́yìn yẹn ni ẹ̀yin ló ń dúrẹ̀. Ibẹ̀ náà ti ibẹ̀ ni wọ́n ti là. pẹ̀lẹ́ Wọ́n fẹ́ lábẹ́rẹ́ náà. Sister, sorry o, sorry. Ìyá bébì sorry o. Ojú bẹ máa jiná sí. Yóò jiná. Agbójú ọmọ mi. Sáàmù gbọ́lọ́ lè ní. Sáàmù gbọ́lọ́ lè ní. Ẹlọ́gbọ́n tó wà. Ẹ bá ń gbé pọ̀n. Bá mọ́ ọjà kí n gbé pọ̀n. Bó ṣọ́ tí mo fi dà. Ó ti mo fúdù. How are you? Big boy. Oh, mommy ẹ̀. Mo pátá ń sọ. Irú eléyìí báyìí dúdú. Eléyìí pupa ẹ̀rẹ́ eléyìí. Ọmọ mi ní bàbá yìí. Eléyìí bí ẹ̀fà ló ṣe rí. Ẹ báwo sáwọn sáwọn ní wọ́n ní dẹ̀bà ló ṣe rí. Kéèyàn máa fi wé Black Africa. A ní Africa, a ní Black Africa. Black Africa làwọn. Àwọn black dáadáa. Eléyìí pupa ni ó gba bí ìbọ̀dà tó fi ká mẹ́rin ní. Artificial ló ń náà ní. Ọlọ́run ṣeun ìyanu. Òkàlùkílẹ̀ ní èlé West gbogbo lásán wọn lórúkọ. Láyọ̀ ló máa délé àti wàdé bá ń kújọ wàdé láyọ̀ tàlàfíà. Wàdélé ní wọ́n ṣe o. Má jẹ́ pariwo bá ń kú sí mi. Ẹ̀yin tá a jọba ẹ ṣe ẹkú àbádìde o. Ẹkú àgbọ̀dìde o ẹ ṣe o. Ẹ̀yin tí àwọn àtàwọn ojú ọlọ́run. Ẹ̀yin lè ní ojú ọlọ́run. Àwa iná ni. A ní ojú ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ lóyún sínú jàre ẹ lọ bí. Àmín Jésù. Àwọn kan wà lọ́sítù lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà fẹ́ rọbí bẹ́ẹ̀. Àwọn kan ti ń rọbí lọ́wọ́lọ́wọ́. Wọ́n ti ń kí àwọn kan kú ewu ọmọ lọ́wọ́. Àtẹ̀yìntẹ̀ ń rọbí àtẹ̀yìntẹ̀ lóyún àtẹ̀yìntẹ̀ ti bí. Ọmọ yín ò ní kú o. Àmín Jésù. Ọmọ yín ò ní kú o. Àmín Jésù. Ọmọ yín ò ní kú o. Àmín. Ẹ ò ní sọmọ. Ọmọ yín ò ní kú. Ẹ ní sọmọ nù. Ọmọ yín ò ní kú. Ẹ ní sọmọ nù. Jésù lọ. Baby. How are you baby? Ṣé àti lè gbé? Ṣé mo lè gbé? Mo lè gbé sábà? Kí n gbé apá? Ó lọ bẹ́ẹ̀ bù mí. Rọra má fi nǹkan gbà lójú. Oh my baby. Ṣé báyìí? Ọmọ olóríire ó dọ́wọ́ bojú. Má tijú fún mi náà. Má tijú. Don't be shy. Ọmọ tuntun là ń gbé o. Wọ́n ti máa ń kí wọn kú náà. Ọmọ làzà ń kẹ́ lọ́wọ́ dáadáa. Máa fọwọ́ méjèèjì. Láyé mi. Máa fọwọ́ mi méjèèjì. Máa fi rọ́mọ jò. Ọmọlàjú kí ọmọlàjú sùn. Ọmọlàjọ kí ọmọlàjú. Ọmọ ni. Láyé mi. Láyé mi. Ọ̀sán ń lọ bojú sẹ́rù mi ń bá ní wọ́n wọ̀rí ájọ́ wà ní ẹ ṣé o, God bless you ẹ̀rí ànúgbà God bless you. Ọlọ́run ti gbàgbé sí mi lọ́ti bímọ rí. Ẹ̀yin ká ti bímọ rí. Mẹ́rin mo ti bí bẹ̀rẹ̀ tèmi wà ní freezer. Okay. 122. Okay. So God bless you. Thank you, sir. You're welcome, sir. Thank you, ma. More anointing. Amen. Amen.
You are just coming. Ọlágbára o, ọlágbára o. Ọmọ tuntun tó bá yá nísìn, òun náà ga tó jọ́ọ̀nù ìgbà yìí. Òun náà mọ̀sáfá ní àwọn ayé wa. Ó tó wá jọ́kùnrin. Ó tó wá jọ́kùnrin o. Yọ́pàá mọ́ fi fáìbà sí. Ẹ̀lú wa tó wá jọ́kùnrin o. Wednesday á sì súná rẹ̀, Ìyanu lórúkọ rẹ̀. Ìyanu lórúkọ rẹ̀. Jíán dóbìnrin mọ́ dàda ìgbà gbúdé ká máa lọ. Mo ní ìjà ìlà. Mo ní ẹ̀rọ. Ṣé sáwọn wọlé? Ibi dájú ni. Ẹ̀dẹ̀dẹ̀ ọ̀gá wa bó ló ti wá jẹ́ béèrè wa.